ẹ jọ̀ọ́ ẹ má fi Ṣọlá pé ṣe yẹ̀yẹ́ o. Ọ̀rọ̀ yóò kì í ṣọ̀rọ̀ yẹ̀yẹ́ o. Bó tilẹ̀ jẹ́ pé ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ disappoint mi, ìyẹn disappointment o. Bùsáyọ̀ kò yẹ kó máa bá mẹ́ńtọ̀ ẹ̀ jà bẹ́yẹn o. Kò yẹ kó tún máa fi ṣe yẹ̀yẹ́ kó máa fi ṣẹ̀sìn. Ẹ má fi Lizzy iṣẹ́ rí, ó ṣubú ni ó sì lè dìde. Ó ṣubú ni ó sì máa dìde. Ọlọ́run ṣàánú mi. I have to be serious to do this show. Gbèsè ti dé. Wọ́n ní kó ìmọ̀dà ń gba donation. Ṣé àwa ní ṣe donation fún wọn náà báyìí Ṣọlá pé? Kó tó di pé wọ́n declare wanted for fraud, theft, gbogbo ẹ̀. Ṣé àní tètè gba donation fún ẹ̀ ń ṣe káyé ẹ̀ kó tó lábàṣkẹ̀ sí? Ṣé ò ní jáde kó wá tọrọ donation torí ìwọ ló máa ń sọ pé wọ́n gba donation, wọ́n fòkú láti gba donation, wọ́n fi kíní kan ṣe kíní kan gba donation, wọ́n gbé Mr. Lawal gba donation. Ṣé wọn ò ní gba donation fún ẹ báyìí lórí Kalifonia báyìí? Ilẹ̀ ìjọba, ilẹ̀ òòṣà tó ti gbé tà, ilẹ̀ onílẹ̀. Sórí ọlọ́run Iyabo Òjó. Ọjọ́ kìíní àná tí Queen Mother sọ pé ẹ má send anything sí mi mọ́, ẹ má jà fún mi mọ́, ẹ má ṣe kíní fún mi mọ́, wípé òun ti fi ilẹ̀ sí ọwọ́ ọlọ́run ọba. Ọjọ́ ẹ̀ mo ti mọ̀ páyé mi ọlọ́run àti mi tún káṣí báyìí. Mo ti mọ̀ páyé Ṣọlá pé ti bàjẹ́. Mo ti fi ilẹ̀ fún ọlọ́run ọba kí ọlọ́run ọba ṣèdájọ́. Ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ gbọ́ yẹn báyìí. Ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ lulẹ̀ ní pé wo ọmọ níbi tó dé yìí jàforí ara ẹni o. Ọlọ́run ti fi ẹlẹ́ fún ọlọ́run ọba kí ọlọ́run ọba ṣe kíni kó ṣe ìdájọ́ tó tọ́ àti tó yẹ. Ẹ̀yin èèyàn mi, ọlọ́run ní kéèyàn máa sìn. Ọlọ́run ní kéèyàn máa sìn o. Tó o bá sìn ọlọ́run wàá sìn mámónì o. Ẹ wọjọ́ tèmi Queen Mother almost 1 billion. This is starting from 0 ládùúrú gbogbo ìpè yẹn. So kí wá láǹfààní gbogbo orí burúkú tó o ti ń ṣe for the past 6 years? Kí ni àǹfààní ẹ̀? Kí lórí mú bọ̀ ń bẹ̀? Gbogbo èpè tó ti ṣẹ́, gbogbo ẹ̀gún tó ti ré, gbogbo ìka tó ti ṣe. Ṣé o mọ̀ pé lójú wa ló ṣe workshop for like 3 days tó sọ fún wa pé mo rán oró lọ́wọ́, màá sáré ba tiẹ̀ jẹ́, màá sáré ṣèkà fún ẹ. Mi ì tí ì wẹ̀ fún ọjọ́ 3, mi ì tí ì jẹun for like 2 weeks, mi ò tí ì ṣe kí mi ìdókó for like 5 years. Ìwọ mo máa ba tiẹ̀ jẹ́ ni. Kí wá láǹfààní? Kí ni àǹfààní? Kí ló já sí? Wo bó ṣe lulẹ̀ lójú ọmọ aráyé. Kí ni àǹfààní gbogbo àwọn ọmọ tó sọ pé bó ṣe wà yẹn tó máa ṣọ́kù tọmọtọmọ, tó máa gbókù ọmọ sí, tó máa mọ sàárè ọmọ. Ọlọ́run kò yẹ kó jẹ́wọ́ o. Nǹkan burúkú ayé yìí tí in fact gan kò ṣẹlẹ̀ sí anybody rí. Ṣọlá pé oògùn burúkú tó o ṣé a máa sọ pé repercussion ẹ̀ lélẹ́yìí ni. Ṣé mo yọ àwọn Yorùbá fi gbìyànjú tó yẹ pé téèyàn bá ti ṣògùn owó báyìí ẹ máa wá rí repercussion oògùn owó yẹn burúkú kò wá ní dáa. Wèrè ló kú kì í Ṣọlá pé ṣé kò tiẹ̀ ti ya wèrè díẹ̀díẹ̀ báyìí kò ti máa sínú. Òun nìkan náà ni ló kígbe olè mọ́ nínú Ìdúmọ̀tà. Òun nìkan ló kígbe olè mọ́ tó fẹ́ sọ táyà sí lọ́rùn nínú Ìdúmọ̀tà tó káṣọ kúrò lójú eégún. Na only she. Na only her. Ṣé ìyẹn ò tó ṣe kínní ni? Èèyàn mélòó lẹ gbọ́
wípé ṣé àwọn ò kí ń lọ sọ́jà ni ṣáàgbé Naija ni. Ó ṣe wá jẹ́ pé ìgbà tí Ṣọlá pé ní àrèlú burúkú ẹ̀yin èèyàn mi burúkú tó jẹ́ pé nǹkan tí yóò gbọ́ rí ìbànújẹ́ tí ò ṣẹlẹ̀ sí yàn rí tó ò tiẹ̀ gbọ́ rí pé irú kíní ìṣẹ̀lẹ̀ Ṣọlá pé nìkan ló máa ń ṣẹlẹ̀ sí. Ẹ wo bí Kalifonia ṣe tó kó gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀. Wọn ò tẹ̀ sọ pé òkè o ẹyọ apartment kan díẹ̀ fún kó máa manage gbogbo ẹ̀ pátá wọ́n gbà lọ́wọ́ ẹ̀. The same Ṣọlá pé náà ń ṣe kí ni náà ń tíráàkì owó tó wọnú àkáǹtì ẹ̀ òun ló fún ara ẹ̀ ló fẹ́ náà rẹ̀ sọ. Òun fún ara ẹ̀ ló fẹ́ náà rẹ̀ sọ. Òun gba immigration kọjá wọ́n dáhùn dúró wọ́n sì ti passport wọ́n ní wọ́n ṣe fake visa fee fóun. Ṣé àwọn ò gba immigration kì í gba immigration kọjá ni? These are the things you have to ask yourself. Kalifonia, bó ṣe Kalifonia for how many years lórí social media? Here, ó dẹ̀ lulẹ̀ lẹ́ẹ̀kan. Gbàm. Lẹ́ẹ̀kan ni wọn ò tiẹ̀ ṣàánú ẹ̀ pé okay ẹ jẹ́ ó máa lulẹ̀ díẹ̀ ẹ jẹ́ a máa yọ díẹ̀ lẹ́ẹ̀kan ni gbì ẹ̀ ní para ẹ̀ balẹ̀. Kò wò pé ká ló ṣe. Èmi kò wò pé ká ló ṣe kí ló ṣe kí ló dé tó rí báyìí fún ẹ. Kí ló dé tó rí báyìí fún ẹ? Ta ló ṣe kí ló ṣe? Gbogbo wa ṣe ń wò náà. Bí gbogbo wa ṣe ń wò náà ni ẹ pé èwo nu celebrity lẹ gbọ́ pé gbogbo wọn ló ń talẹ̀ náà. Gbogbo wọn ló ní shortlet ẹwọ Queen Mother ó ní shortlet àwọn kan fún kẹ́ńtalẹ̀ gbogbo wọn ló ní sẹ́mọ̀ business àwọn tó ń taṣọ Lizzy ló máa jáde àwọn tó ń ṣe fíìmù tó máa sọ pé ó pẹ́ kó tó ṣe wọ́n eléyìí tó wá ṣe tiẹ̀ yìí gan sí báyìí. Nǹkan tó ń ṣe àwọn celebrity ó kéré ó bìlò sí àrèlú àjálù burúkú tó ń jálù ìwọ Ṣọlá pé. Àwọn celebrity wọ́n ní wọn fáwọn screen time ni wọ́n sọ pé kí wọ́n sabotage àwọn nínú sinimá ni tó jẹ́ gbogbo wa dẹ̀ máa gbọ́ tàdé máa sọ pé okay ẹ má wọrí àmọ́ bá yín ṣe ẹ̀ ó ti tán. Irú ìwọ ibi tó o ti ń jẹun ayé pélé kò ta àtẹ̀tìgbà yẹn pé ó ti lu gbàǹjo lé lórí ó ti lágó lé lórí àwọn èèyàn ò rà á aṣọ ayé àtijọ́ tó lọ́ ń to stone mọ́ ta ló ráyè àǹtá ló tẹ̀ tó fẹ́ káṣọ ìpè lọ́ọ́lé aṣọ ìpè ó ṣe business nílé ajé ẹṣẹ́ àwọn fún wọn máa ń tẹ́kí níyẹn mọ́ Lizzy létí wípé ilé ajé tó ti ń ṣe ọrọ̀ ajé èèyàn ò kì í ṣépè bẹ́ẹ̀ tó bá ń ṣépè bí tó ti ń ṣe business yẹn àyíkọ́ tó ń pè lájé nìyẹn business yẹn máa lulẹ̀ ni ó wá ń ké pè fáwọn ọmọ kékeré níbi tó ti ń ṣe business. Oníyàn kan máa kú tọmọtọmọ àwọn nǹkan tájé ò gbọdọ̀ máa fetí gbọ́ nìyẹn ajé ò ní fi bẹ̀yẹ ṣe bùjókòó ó mọ ní àwọn wèrè tó ń gbé àdàbí fún ẹ wọn explain fún ẹ ni ọjọ́ tèmi ń sìn Kalifonia lulẹ̀ ó tún jẹ gbèsè pọ̀ gbogbo owó àwọn èèyàn tó ti dápẹ́ báwo ló ṣe fẹ́ rọ̀sán báwo ló ṣe fẹ́ rọ̀sán orí para ẹ̀ balẹ̀ ara ẹ̀ tutù ara ẹ̀ sì lé gbogbo bó ṣe sórí pé ó rí pé ó sọ pé kò sí anybody tó máa stop ẹ̀ wọ́n stop ẹ̀ ìwọ fara ẹ̀ ló stop ara ẹ̀ no be life go humble you àtijọ́ tó ti ń ṣe fẹlẹ́gẹ́ kò sí anybody tó máa mú ẹ ṣé ayé ò pàpà mú ẹ ń sìn Ṣọlá pé ṣé wọn ò gẹ̀ẹ́tì ẹ̀ ń sìn nǹkan ẹyọ kan tó kù fún ẹ ṣoṣo táwọn èèyàn tó fi ń ṣe contribution jọ kí ló máa ń ṣe é tó jẹ́ pé ìwọ ló máa ń sọ gbogbo ẹ̀ ṣé bí àwọn dẹ̀ ti lọ threatening ẹ pé tó ò bá wá sọ
àwọn máa kọ́kọ́ ò fẹ́ kó lọ jáde ń bòmí torí ẹ̀ ló ṣe tètè sọ ó wá ń parọ́ pé ó mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ ni ní tí o mọ̀ọ́mọ̀ o wọ́n ti gbalẹ̀ yẹn ni o wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ ni o orí sì ò wá ráyè ẹjọ́ wẹ́wẹ́ mọ́ ṣe bó sọ pé ó máa rojọ́ wọ 70 ni pé kò sẹ́nibọ̀dì tó máa gba ẹjọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó wà di ẹ̀yìn síbà ó ráyè ẹjọ́ wẹ́wẹ́ mọ́ Ṣọlá pé ó máa lè rojọ́ mọ́ Ọlọ́run má ti fún ẹ ní ìsinmi tipátipá wàá sinmi if you cannot rest you will rest in peace bẹ́ẹ̀ ni bó ṣáà sọ fún ẹ ẹjọ́ ṣé àsọ fọmọbìnrin alágẹmọ tó rọra rìn ikú ń pa abẹ́lẹ̀ tàṣé ìwọ aláǹgbá lásán tó ń jọra ẹ mọ́lẹ̀ lójoojúmọ́ ṣó tún àmọ́ bí táyé tí tó máa bàjẹ́ tó tún máa bàjẹ́ dáadáa sí ni pé ṣó wá rí ibi tó wá yẹ kí àwọn èèyàn tún ti dìde fún ẹ wọn ò tún ní dìde fún ẹ pé èèyàn dáadáa dẹ̀ ní arábìnrin yìí o torí pé kí ni gbogbo àwọn èèyàn tó ti ta sí ó mọ̀ pé àwọn èèyàn máa ń kọ̀nẹ́ẹ̀tì irú èmi báyìí ò mèèyàn tí mo mọ̀ irú àwọn tó ń ṣépè fún báyìí ò mèèyàn tó mọ̀ wọn àbẹ́yàn tó láìkí wọn so ìgbà tó wá yẹ kí aláàánú tún dìde kí ni kọ́nà ò tún gbé aláàánú dìde káláàánú speak for you aláàánú ò tún ní speak for you torí pé kí ni ìwà rádaràdá tó o ti wù lórí social media àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ayé ta ló bàjẹ́ ń sìn ta ló lulẹ̀ ń sìn ta ni tiẹ̀ tún làbàṣkẹ́ṣì lẹ́ẹ̀kan sí bó ṣe ń fojú ọwọ́ kó àbí Ìyábọ̀ ló gba Kalifonia lọ́wọ́ ẹ̀ ṣé Ìyábọ̀ Òjó ló lọ pe ìjọba pé kán lọ sí ti Kalifonia àbí ta ló fẹ́ parọ́ mọ́ sí ṣebí ìwọ ló máa ń ṣe pé àwa là ń gánú ayé àwa là ń tẹ́lẹ̀ inú ayé kò sẹ́nìbọ̀dì tó dàbí tiwa ṣé Ìyábọ̀ ló tún sọ pé ló lọ pe ìjọba sí ẹ pé kán wá gbalẹ̀ àbí ọwọ́ ara ẹ ló fi ṣe rẹ̀ wọn ò ní pẹ́ máa wá ẹ o ṣó ti rí sí o ò tún lè jápa ọlọ gbogbo ìyá ló jókòó gbé ọmọbìnrin yìí o ò tún lè ṣe kí ni o ò tún lè jápa o ò tún lè sọ pé kójú má rí bí gbogbo ara lògùn ẹ sórí lẹ́yìn ilé ikú ló kú o ò lè jápa o ò lè sá lọ ṣe téèyàn wá tẹ̀ lu jìbìtì tó bá ti di pé wọ́n ń trace account ẹ wàá jápa wàá sá lọ gbogbo ló fẹ́ lọ gbogbo bí iná ti blacklist ẹ ó ti ba ayé jẹ́ ó ti bọ̀rún jẹ́ tó bá tẹ̀ tún para ẹ̀ gan ọ̀run gan máa tún tẹ̀ padà pé rárá it's not time padà lọ́jẹ̀ yẹn dáadáa ní ayé. aláṣọ bòjì alpha kò wá tán bí mo lè gòkè mo lè sọ ṣé kò wá tán bí mo lè dánìkan bá gbogbo ayé jà ṣé kò wá tán bí o ìwọ tó náà ti dẹ lọ́lá tó wá hàpì nǹkan tó sọ̀rọ̀ ẹ̀ dà níbi tó yẹ kí àánú ti speak for you wo nǹkan tó sọ̀rọ̀ ẹ̀ dà ọmọ òṣì asọsọsọ awíwíwí ìwọ tó ń ba tèèyàn jẹ́ ṣòro pé ó máa dáa fún ìwọ náà ìwọ tó ń gbẹ́ kòtò tó sọ pé kéèyàn kan jì sí ṣé o rò pé ìwọ náà ò ní wá gbọ́dọ̀ gbẹ̀ tí ẹ̀ náà tí ẹ gan tún jìn ju èèyàn tó ń gbẹ́ fún gbẹ́ jìn dáadáa Ṣọlá pé lẹ́yìn eléyìí ààrẹ ìlú burúkú tó ń rélù ẹ̀ kí ló tún kù gbogbo nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ sẹ́dà nílé ayé
ló mà ti ṣẹlẹ̀ sí ẹ o ti rí àpadà lọ sáburú wọ́n ti orúkọ ẹ ti wọ inú ìwé blacklist o ò lè lọ country Mecca America gbogbo ò lè lọ mọ́. àwọn ayé ti cancel ẹ kò sẹ́nibọ̀dì tó fẹ́ bẹ́ẹ̀ ṣe kò sówó mọ́ ilẹ̀ tó tún gbójúlé wọ́n tún ti gbà á lówó ẹ̀ ìwọ náà the same ìwọ náà lọ́ tún kígbe olè mọ́ ní Ìdúmọ̀tà ó yaṣọ ọmọ lọ́rùn kí wá lè rí kí ló tún yẹ kó ṣẹlẹ̀ sẹ́dà tí ò tí ì ṣẹlẹ̀ sí Lizzy nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ sẹ́dà gan ló ṣẹlẹ̀ sí Lizzy irú owó burúkú wo ló lọ ṣe irú oògùn owó òṣì wo ló lọ ṣe tó ò fi wá ní àlàáfíà tó ò fi lálùbáríkà tó ò fi gbádùn tó ò fi gbádùn Ṣọlápé. àbí ká sọ pé gbogbo ẹlẹ́dàá gbogbo èèyàn tó ti ṣépè fún àwọn ló ń bínú sí ẹ̀rín ṣé ká sọ pé àwọn ló ń bínú sí ẹ because lójú tèmi kò tiẹ̀ yé mi kò tiẹ̀ fìbí kankan yé mi at all sára ẹ ò balẹ̀ sí ṣe bó bá ń ṣe bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan tó lè ṣe ẹ́ ṣé life did not humble you now ṣé life ò humble ẹ̀ ń sìn Ṣọlá pé ó yá ṣáná sí kinní kó tó wá máa ṣe pé olóṣì ṣáná sí kinní kó tó wá máa ṣe pé wẹ́ ohun ojú wa lójú rí náà mi ò fi ẹ́ ṣẹ̀sìn. In fact, all my videos for you is for you to quickly change before kó tó di pé adérú bíbá ẹ̀. Tí nǹkan bá tẹ̀ ṣẹlẹ̀ sí yàn, wà á tẹ̀ mọ́ pé o ní àwọn èèyàn tó lè sá. Ṣé warriors tó jẹ́ pé torí 2k tó ń pín ní wọn lọ́wọ́ náà ṣe wà ń bẹ́ẹ̀? This is the time you will know that you have nobody. Ṣé warriors tó jẹ́ pé torí 2k tó ń pín fún wọn lọ́ṣẹ̀ wà bẹ́ẹ̀ ṣé àwọn ló fẹ́ dúró tiẹ̀ nísìnyí tó oníṣòro ó kì í ronú ó sọ èèyàn dùn ó sọ èèyàn nù ó wá káwọn àwọn àkìsà ó wá kó kọ́ra ó sọ aṣọ gidi nù ó kó àwọn àkìsà inú lẹ̀ ó kó kọ́ra lọ́dọ̀ tèmi báyìí àwọn wo ló máa dúró fún ẹ. ó yẹ kó o ti rí àwọn èèyàn tó ti máa rally around ẹ báwo wà ní kí ni the next thing má wọrí èmi náà mọ lágbájá tí bá bẹ pé lágbájá àbí kí ṣó ní ìdí owó ni ṣó fẹ́ kó ìwà ní òní kan tó sọ pé òun láṣọ gidi lórí nǹkan òní wà. ó Ṣọlápé I don't know. ìmọ̀ nǹkan tó ṣe fọ́lọ́wọ́n ọba tó fi wá jẹ́ kí ayé ẹ̀ ó rí báyìí ìmọ̀ nǹkan tó ṣe fún Ọlọ́run ọba tó wá ń da ọ̀nà ẹrú lẹ́yọ kọ̀ọ̀kan